jẹ ní tòótọ́. Ò ń ra aṣọ bó ṣe ń ra tiẹ̀ ló ń ra tìyàwó ló ń ra tàwọn ọmọ. Ǹjẹ́ o mọ fún ìyàwó rẹ ní emotional torture? So ti yé báyìí ní ìsìn. Olù bí ẹlùbàrà tán ní ìsìn. Ó wá ra Benz wálé. So o mọ̀ wípé ará ata ò rí ńgbà tó lù tó má mì lójú rẹ tí ń sọ pé mo fojú gbá ni mo fojú ṣe kinní kan ní nǹkan bá mi ń bẹ ni tí ń parọ́ tí ò sáà tí ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ fi ṣe yẹ̀yẹ́. Ṣùgbọ́n nígbà tó present Benz tó rà fún yín mọ́tò kò yí ọ. Gbogbo ayé lórí ará àdúgbò rí ni wọ́n wá mọ́ wo pé ọkọ rẹ̀ sì ń gbìyànjú fún o. Ẹni lórí ò mọ̀ ní fìlà ní ọkọ rẹ̀ sì dáa o. Ìyá sì ti lè padà jí ó náà pẹ̀lú wà àti gift ọ̀ràn rẹ tó ń ra ká. Kò garanti wípé ìyá ò ní jí ó. Sórí ẹ̀yin ọkùnrin ní tètè mọ́ ra ìjà yín. Kíní yín tí ń gbé sókè tí ń ṣe wábi ń gbò bá yá ní ó rọ̀wọ̀ jọ. Ìwọ̀n wákàtí kan méjì tán bá ti ń fọwọ́ gbé tẹlòmíì jó ká dìde. Sórí ìgbà yẹn gangan ni obìnrin yóò fi ìyà rẹ̀ pamọ́ sí. Tó lóun bá fún ẹ̀yin méjèèjì lẹ́mìí àti àlàáfíà. So ti yé ọ báyìí ní ìsìn. Ìgbà yẹn gangan ni obìnrin yóò fi ìyà rẹ̀ pamọ́ sí. Láti mú fún ọ lórí ìkọ́. Nígbà tí wọ́n bá wò wípé gbogbo ìgbà tí wọ́n ń ṣe ti ẹ̀ ń tọ́ wò wípé kò sẹ́ni tí ó mú mi